kú ọdún tuntun, a kú ìyèdán, ọdún yóò tù wá lára, ọdún yóò yàgò fún wa. Nínú ọdún yìí, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ àti ìṣẹ́gun yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù. Bí a ti ń lọ nínú ọdún tuntun yìí, ọdún yìí yóò jẹ́ ayọ̀ fún wa, ọdún yìí yóò jẹ́ ìdùnnú fún wa, ọdún yìí yóò jẹ́ àṣeyọrí fún wa, ọdún yìí yóò jẹ́ ìbùkún ní ọ̀nà wa gbogbo. Mo gbàdúrà fún ọdún yìí pé gbogbo tó bá dáwọ́ rẹ lé nínú ọdún 2021 yóò yọrí sí rere. Ìwọ dàbí igi tí a gbìn sí etí ipadò, tí ń so èso rẹ̀ jáde tí ewé rẹ̀ ò rẹ̀, bẹ́ẹ̀ ni èso rẹ̀ ò sì rẹ̀ dànù. Lórúkọ Olúwa, èso ayé rẹ̀ kò ní rẹ̀ dànù, èso iṣẹ́ rẹ̀ kò ní rẹ̀ dànù, èso tó ti ara rẹ̀ jáde lórúkọ Jésù kò ní rẹ̀ dànù. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, láti òní lọ ìrètí rẹ̀ nínú Olúwa kò ní já sí asán, ìrètí rẹ̀ nínú Olúwa kò ní já sí òfo. Wàá kọrin ayọ̀, wàá sì yìn Olúwa lógo ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, ọba aládé àlàáfíà, Ọlọ́run alágbára, a fi ìyìn ògo àti ọlá fún ọ nítorí pé kò sí ẹni tó dàbí rẹ̀. Ìwọ nìkan ni Ọlọ́run tó ń jẹ́ Jehovah Jireh, Jehovah Nisi, Jehovah Shammah, Jehovah Roi, Jehovah Shalom. Ìwọ ni arúgbó ọjọ́, adàgbà mápàrọ̀ ibùgbé. Ìwọ ni ẹni tó ti wà tí ó sì máa wà títí láéláé. Ìwọ ni ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Ìwọ ni Ọlọ́run ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ògo ni forúkọ rẹ̀. Àdúpẹ́ nítorí pé o kà wá mọ́ àwọn alààyè lónìí láti rí ọdún tuntun yìí láyọ̀ àti àlàáfíà. Àdúpẹ́ Ọlọ́run wa nítorí pé ó bá wa rin ìrìn àjò ọdún yìí, ó sì mú wa làájá lórúkọ Jésù. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa tìkára rẹ wá bá wa sọ̀rọ̀. Nípasẹ̀ ọ̀rọ̀ rẹ lọ́dún yìí, Olúwa bá ìlú wa pàdé. Àwọn orere tó ti pinnu láti ṣe nínú ayé wa lọ́dún yìí, Olúwa jẹ́ kó fi ìdí múlẹ̀. Ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn mi, Olúwa jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ. Fún gbogbo àwọn àyànfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, lórúkọ Jésù ẹ ó yè, lórúkọ Jésù ẹ ó di alábùkún fún, lórúkọ Jésù yóò dára fún yín, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà lónìí, ó wà nínú ìwé Ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Éṣíà, oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ, tí ó sì ti wà, tí ó sì ń bọ̀ wá, àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí wa lọ́dún yìí, ó ní ọdún orí ọ̀fẹ́ àti àlàáfíà. Ọdún 2021 ó jẹ́ ọdún orí ọ̀fẹ́ àti àlàáfíà. Ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run sí wa lọ́dún yìí ní orí ọ̀fẹ́ àti àlàáfíà. Ìwé Ìfihàn ó fi àbùdá ẹni tí Jésù Kristi Olúwa jẹ́ hàn wá. Ó sì ń kì wá nílọ̀, ó sì ń sọ ìrètí ọjọ́ iwájú, ó ń sọ fún wa. Ìkìlọ̀ yìí ni wípé àwọn tí wọn ò gba Jésù ní Olúwa àti olùgbàlà wọn, pé ìbínú Ọlọ́run ń bọ̀ sórí àwọn ọmọ aláìgbọràn. Ìrètí ọjọ́ iwájú fún gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, ní pàtàkì jùlọ àwọn tí wọ́n ti jìyà nítorí ìgbàgbọ́ wọn, pé ìṣẹ́gun wọn dájú àti pé ìyè àìnípẹ̀kun ó ń bẹ fún wa. Ìwé Ìfihàn rán wa létí wípé Jésù Olúwa ń padà bọ̀ lẹ́ẹ̀kejì láti wá ṣe ìdájọ́ èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, wípé àwọn òkú yóò jí dìde sí ìyè àìnípẹ̀kun àti sí ìyà àìnípẹ̀kun. Jésù Olúwa ló rán Jòhánù níṣẹ́, ó sọ fún pé kọ ìwé yìí, kọ lẹ́tà ìwé yìí sí ìjọ méje ní Éṣíà tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n sì gbàgbọ́ nínú rẹ̀.
ẹ̀mí méje níbí ni a túmọ̀ sí ẹ̀mí mímọ́. Òǹkà méje ni a lò nínú ìwé ìfihàn gẹ́gẹ́ bí òǹkà tí ó yanrantí, òǹkà tí ó pé, òǹkà tí kò ní àbàwọ́n, òǹkà tí kò ní àbùkù. Oore ọ̀fẹ́ àti àlàáfíà wà fún yín láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ, láti ọ̀dọ̀ ẹni tí ó sì ti wà, láti ọ̀dọ̀ ẹni tí ó ń bọ̀ wá. Ẹni tí ó ń bẹ, ẹni tí ó sì ti wà, àti ẹni tí ó ń bọ̀ wá, ó ní Ọlọ́run mẹ́ta lọ́kan. Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Iṣẹ́ ìránṣẹ́ Jòhánù ó jẹ́ èyí tí a lè gbára lé, tí ó sì jẹ́ òtítọ́ ọ̀rọ̀ náà, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí wa títí di òní. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ní fún ọlọ́dún yìí o, ìwọ olùgbọ́ mi. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ní fún ilé rẹ. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ní fún ayé rẹ. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ní fún aya rẹ. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ní fún ọkọ rẹ. Oore ọ̀fẹ́ àti àlàáfíà ó ní fún àwọn ọmọ rẹ àti ìdáwọ́lé rẹ gbogbo nínú ọdún 2021. Gbà tí a bá ń sọ nípa oore ọ̀fẹ́, à ń sọ nípa ẹ̀bùn tí Ọlọ́run fi fún aráyé, ẹ̀bùn tí Ọlọ́run fi fún ènìyàn, ohun tí a kò ṣiṣẹ́ fún, ohun tí a ò ná ní, ohun kan tí a ò tàn mọ́, ohun kan tí a ò dábàá rẹ̀, nǹkan tí ò tọ́ sí wa, ó ní oore ọ̀fẹ́, àánú Ọlọ́run àti ojú rere rẹ̀. Lọ́dún tuntun tá a wà yìí o, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè rí àánú gbà, kí a lè rí oore ọ̀fẹ́ láti máa ràn wá lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ lọ́dún yìí. Kí a gba oore ọ̀fẹ́ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ọlọ́run ṣetán láti gbà wá lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, láì ka ẹ̀ṣẹ̀ wa sí, láì ka àbùdá àwọn àìṣedéédéé wa sí, láì ka ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn. Ọlọ́run ṣetán láti gbà wá nípa oore ọ̀fẹ́ rẹ̀. Ará olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí lónìí, ìwọ lè gba oore ọ̀fẹ́ Ọlọ́run nípa gbígbẹ́kẹ̀lé Jésù Kristi, nípasẹ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá sí ayé fún ìran ènìyàn, tí Jésù Olúwa tí ó fi fún wa, tí ó sì kú lórí igi àgbélébùú, gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwọ lè gba oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọdún yìí o, nípa fífi ara rẹ jì fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè tí ó jẹ́ mímọ́, tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ ìkíní. Ẹ má jẹ́ ká gbàgbé, gẹ́gẹ́ bí ó ti wà ní ìwé Éfésù orí 7 ẹsẹ̀ 8, wípé oore ọ̀fẹ́ ni a fi gbà wá là, kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni kó má bàa ṣògo, kí ẹnikẹ́ni ó má bàa gbéraga. Gbogbo iṣẹ́ Ọlọ́run sí wa ó jẹ́ ẹ̀bùn oore ọ̀fẹ́ rẹ̀. Ó dá wa ní àwòrán rẹ̀, ó mí èmi yè sí inú wa, ó dá wa sí, ó ń pèsè fún wa, ó fún wa ní ẹ̀bùn ìgbàlà, ó mú kí a dàgbà gẹ́gẹ́ bí ara ti Kristi, ó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìgbàgbọ́, àti pé níkẹyìn ọjọ́ ayé wa a ó jọba pẹ̀lú rẹ̀. Oore ọ̀fẹ́ tó péye ní eléyìí. Ará olùfẹ́, àlàáfíà túmọ̀ sí ìfọ̀kànbalẹ̀, òmìnira kúrò nínú wàhálà, òmìnira kúrò nínú ìpọ́njú, òmìnira kúrò nínú àìsàn, òmìnira kúrò nínú ìdààmú, òmìnira kúrò nínú ẹ̀rù àti àníyàn. Síwájú sí, àlàáfíà jẹ́ ọ̀nà ìkíni sí àwọn ọmọ Ọlọ́run. Àlàáfíà nínú Bíbélì kò sọ wípé a ò ní ní ìṣòro, kò sọ pé a ò ní rí ìdààmú, kò sọ pé a ò ní rí wàhálà. Ṣùgbọ́n nínú ìṣòro yẹn, nínú ìdààmú yẹn, nínú wàhálà yẹn, Ọlọ́run yóò ṣe ètò ọ̀nà àbáyọ fún ọ. Jésù wípé àlàáfíà mi ni mo fi fún yín, kì í ṣe bí ayé ti fi fún ni. Jòhánù orí 14 ẹsẹ̀ 17. Àlàáfíà Ọlọ́run tí a ń sọ fún wa nípa rẹ̀ lọ́dún yìí, ó túmọ̀ sí àṣepé, ìwòsàn, ìfọ̀kànbalẹ̀, ìdájọ́ òdodo, ìbùkún àti ọrọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run yóò ṣe àṣepé nínú ayé rẹ lọ́dún yìí. Ọlọ́run yóò fi ọlọ́kàn balẹ̀ lọ́dún yìí. Ọlọ́run yóò ṣe ìdájọ́ òdodo fún ọ lọ́dún yìí. Ọlọ́run yóò bùkún ayé rẹ, ìwọ sì ní ọrọ̀ ní ọ̀pọ̀lọpọ̀.
nínú ọdún 2021 yìí gba àlàáfíà Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́. Olúwa yóò pa ọ́ mọ́, Olúwa yóò dáàbò bò ọ́, Olúwa yóò rán ìrànlọ́wọ́ sí ọ, Olúwa yóò fún ọ ní ìṣẹ́gun, Olúwa yóò fi ọ ní ọkàn balẹ̀ ní gbogbo ọ̀nà ayé rẹ̀. Kí ló dé tí àlàáfíà kò fi sí nínú ayé yìí? Kí ló dé tí ayé fi kún fún ogun tí kò sí ìrẹ́pọ̀ nínú ayé? Láti dá ìbéèrè yìí, Bíbélì sọ fún wa pé ọkàn ènìyàn burú, ó kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, kò sí ẹni tó lè mọ̀. Jeremáyà orí 17 ẹsẹ̀ 9, ìwé Àìsáyà orí 52 ẹsẹ̀ 22. Ó ní báyìí ni Olúwa wí, kò sí àlàáfíà fún ènìyàn búburú. Àlàáfíà àgbáyé kò lè sí láìsí Kristi, kò lè sí àlàáfíà àfi tí gbogbo àgbáyé bá gba Jésù Kristi láàyè, ọmọ aládé àlàáfíà, láti máa ṣe ìṣàkóso orílẹ̀-èdè àgbáyé. Ìgbà yẹn ni àlàáfíà ló dédé bá ayé. Kí ló yẹ kó jẹ́ ìdáhùn wa lónìí sí ìlérí orí ọ̀fẹ́ àti àlàáfíà Ọlọ́run fún wa lọ́dún yìí? Mo fẹ́ rọ̀ olùgbọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, ìdáhùn wa ni pé má sì jẹ́ kí ọkàn rẹ dàrú, má sì jẹ́ kí ọkàn rẹ pami, má jẹ́ kí ìṣòro tàbí wàhálà tó ń là kọjá kó borí ọkàn rẹ. Gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run fún ayé rẹ. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó máa ṣe àkóso ọkàn rẹ. Gbára lé àlàáfíà Ọlọ́run èyí tó lè fún ọ ní okun àti ìmúláradá. Má ṣe wo àwọn ìṣòro rẹ tàbí ìdojúkọ èyí tó dé bá ayé. Máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn kó o sì máa lépa rẹ̀. Ọlọ́run yóò sì pa ọ́ mọ́ ní àlàáfíà pípé, nítorí pé ọkàn rẹ sinmi lé. Kí ló dé tí ẹ̀rù fi ń bà ọ́? Kí ló ń bà ọ́ lẹ́rù? Kí ló mú kí àyà kó fò ọ́? Kí ló mú kí ọkàn rẹ pòrúurú? Kí ló mú kí ọkàn rẹ dàrú? Kí ni ó mú kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì? Gbẹ́kẹ̀lé Ọlọ́run oore ọ̀fẹ́ àti àlàáfíà. Gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Wá sọ́dọ̀ Jésù lónìí fún ààbò, fún ìpèsè, fún ìbùkún, fún ìwòsàn, fún àlùyọ rẹ. Ojú kò sì ní tì ọ́ ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Láti òní lọ, Olúwa yóò gba àkóso ayé rẹ̀. Láti òní lọ, Ọlọ́run orí ọ̀fẹ́ yóò fún ọ ní orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. Àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ yóò dé bá ayé rẹ̀. Nínú ọdún titun tí a wà yìí, Ọlọ́run yóò ṣe àṣepé nínú ayé rẹ̀. Ilẹ̀kùn àánú yóò ṣí fún ọ. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ yóò ṣí fún ọ. Ilẹ̀kùn ojúrere yóò ṣí fún ọ. Láti òní lọ, ìwọ ó lu àlùyọ. Gbogbo ohun tí ọkàn rẹ ń pòǹgbẹ́ fún ní ọdún 2021 yìí yóò tì ọ́ lọ́wọ́, yóò dára fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.